أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. Akí gbogbo mùsùlùmí lọ́kùnrin mùsùlùmá lóbìnrin, akí gbogbo aláwẹ̀ ẹ kú iṣẹ́ Ọlọ́run, àkúṣẹ́ ládàá Ọlọ́run má jẹ́ oṣù wa ṣe ẹnu wọn tó kù tí oṣù náà fi parí. Ọlọ́run jẹ́ kó sojú ẹ̀mí wa, Ọlọ́run jẹ́ àgbà ọ̀pọ̀ rẹ̀ láyé, jẹ́ àrí dáadáa bí ṣe ń bẹ̀ tọ́pọ̀ èyí tí Ọlọ́run ọba ó tẹ́wọ́ gbà. Gbogbo ẹ̀dùn ọkàn wa Ọlọ́run má ṣá fi dùnnú sí fún wa. Ọlá títóbi ìwọ Ọlọ́run. Azikiri wa tẹ̀ní òun ni aya méjì kan nínú Al-Qur'an, nínú aya tá Nabi sallallahu alaihi wasallam tọ́ka sí fún wa ìpé nínú àwọn aya tó lágbára tí ó ṣe fi jagun ayé jagun ọ̀run. Òun ni aya méjì tó parí Suratul Baqarah. Nígbẹ̀yìn Suratul Baqarah chapter kejì nínú Al-Qur'an, aya méjì tó parí tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú amana rasulu bima unzila ilayhi min rabbihi títí dé parí. Aya méjèèjì ni Annabi sallallahu alaihi wasallam ó júwe pàtàkì rẹ̀ fún wa, ó jámọ̀ pé ẹnikẹ́ni man qara'a hatayni al-ayatayni min akhir suratil Baqarah fi layla kafatahu. Ẹnikẹ́ni tó bá ka méjì àwọn aya méjèèjì tí ń bẹ ní parí Suratul Baqarah yìí ó ti tó. Ẹni pé tí gbogbo azikiri míì tó bá ti ráyè ṣe tó bá jẹ́nu wọn tó rí ṣe náà nìyẹn pé aya méjì tó parí Suratul Baqarah lọ tẹra mọ́ lálẹ́ kó tó sùn ó ti tó kafatahu. Kafatahu yẹn làwọn afọ́mi máa ń gbé yẹ̀wò pé ó tó báwo, ó tó níbi kíni. Àwọn kan tún síbi pé ó ti tó lọ́wọ́ gbogbo èṣù, ó tó lọ́wọ́ gbogbo àlìjànú, gbogbo ìṣẹ̀lẹ̀ bí tó lè jálù lógìgì lálẹ́ ẹjọ́ náà. Kódà ẹ̀dọ́ adéṣẹ́lẹ́mì tún ní fódìndí alẹ́ ẹjọ́ mẹ́ta ní àyà àwọn sì tún máa ṣiṣẹ́ protection lára rẹ̀. Àwọn kan náà kafatahu òun ni pé ó ti tó kódà bí ó bá ríṣẹ́ míì ṣe, ó ti tó kódà bí ó bá rí bí jí ṣe tahajjud, bí ó bá rí bí ṣàzíkiri míì àzíkiri yẹn ti tó. Ọlọ́mọṣá gbà lọ́wọ́ wa. Ní tí ń bẹ ń bẹ òun ni pé àforíjìn ń bẹ ń bẹ, ìtọrọ àforíjìn, ìtọrọ orí ayé, ìtọrọ orí alkiyama ń bẹ ń bẹ nínú àyà ìròyìn Ọlọ́run ọba, ìkí Ọlọ́run ọba ń bẹ ń bẹ. Gbogbo ń tàn wá náà nù tọ́lọ́run bá ti foríjìn wa, ẹ dákun kí lójú kù tá a tún wá. Ọlọ́mọṣá foríjìn wa o. Annabi sallallahu alaihi wasallam ó ní àyà méjèèjì yìí nínú gbogbo tírà tọ́lọ́run fi ránṣẹ́ sáwọn annabi tó ti ṣáájú. Ẹ rí i pé ọ̀rọ̀ Ọlọ́run tó bá wa sọ kò yàtọ̀ sí tó ti bá gbogbo àwọn annabi Ọlọ́run ọba tó ṣáájú náà sọ. Àmọ́ àyà méjì annabi ní kò sí nínú tí Olúwa fi ránṣẹ́ sí àwọn annabi tó ṣáájú. Pé lábẹ́ àlẹ́ àràṣí utitu hadhihi al-ayat min akhir suratil Baqarah min kanzi tahti al-arshi lam yutahunna nabiyyun qabli. Láti abẹ́ àlẹ́ àràṣí pẹpẹ ọ̀rọ̀ tí ń bẹ lábẹ́ àlẹ́ àràṣí Ọlọ́run ọba ni wọ́n ti mú àyà méjèèjì ní wá. Wọ́n fi dá ìjọ Annabi Muhammad, wọ́n fi dá wa ṣàlẹ́ṣà láàrin gbogbo ìjọ. Ẹ jẹ́ amúra sí kọ́lọ́mọ ṣàgbà lọ́wọ́ wa. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.